Láìpẹ́ yìí ni ìròyìn gba orí ayélujára kan pé ìjọ CCC Land of Goshen Cathedral ní ìpínlẹ̀ Èkó pé Pasuma àti Portable síbi àṣálẹ́ ìyìn ìyẹn praise night wọn léyìí tó dá oríṣiríṣi awuyewuye sílẹ̀. Lẹ́yìn náà ni aṣáájú ìjọ Celestial olùṣọ́ àgùntàn Ọlátọ́ṣọ́ Ọ̀ṣọ́fà pàṣẹ pé irú ẹ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ kò sì gbọdọ̀ wáyé tó sì jẹ́ wípé lẹ́yẹ-ò-ṣọ́ká ni ìjọ tí ọ̀rọ̀ náà kàn ti yọ orúkọ àwọn méjèèjì ọ̀hún kúrò nínú àwọn tí yóò kọrin níbi àṣálẹ́ ìyìn ọ̀hún. Ní báyìí, Portable ọmọ Ọlálọ́mí ti wá sọ̀rọ̀ ó ní ìjọ òun ti san owó fún òun àti Pasuma dandan sì ni àwọn gbọ́dọ̀ kọrin níbẹ̀. Ìtẹ́ 5 million lọ fún mi lówó oṣó ṣé kí n má lọ ni sọmọ èṣù ní mí ni ìṣèbọmọ Ọlọ́run ní mí. Sẹ̀lẹ̀ kọ́ mi Alhaji Pasuma wonder káwá pàfọ́ọ̀mù náà kàn dé complain ń gbé Sẹ̀lẹ̀ pé ọmọ Ọlọ́run ṣé Sẹ̀lẹ̀ ó ní invite àwọn ọmọ Ọlọ́run ni. Ìbúrin praise là ń kọ́ I praise God. I say reality things. Inside my music, pray a day. Lè fi ayé àtijọ́ lè fi wàsó pé Paso. 100 million lè máa fi pè báyìí. Ó di kó pè mí àti Pasuma ẹ máa jẹ́ ni o. Ẹ má bínú wọ́n ti fowó pè wá ní Celestial Church. Orin àdúrà la máa wá